gbogbo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ó jẹ́ n tó ṣe mí ní kàyéfì pátápátá lóhun tó rún mí nínú títí tí mo ronú títí ó ká mi lára débi wípé fódìdí ọjọ́ mẹ́ta mo fata bọ́nu. ọlọ́ládé akékaka ìjọ̀gbọ̀rọ̀ tún dé ó yẹ tún mọ̀ bọ̀ ẹ tún wá gbọ́ ẹ mọ̀ bá mi bọ̀ nínú àròpọ̀. ọlọ́ládé ó jẹ́ n tó jọ mí lójú o pẹ́ni agbójú okùnlé àṣẹ́rù wọn ò tiẹ̀ jẹ́ ní agbá pínpín rárá. mo ṣe bá a polongo ìbò fún bàbá wa síwájú Bọ́lá Ahmed Tinubu kíkankíkan. bàbá ẹ dórí àlééfà tán èmi ló dé tẹ̀ bójú gbogbo ọmọ Yorùbá jẹ́ nílé lóko káfàtà. ó ká wa lára ó dùn mí dé góńgó. mo ronú wípé bó ló ṣe jẹ́ o. ohun tẹ́ ẹ sọ fún wa pé ẹ ṣe kọ́ lèyí tẹ́ ẹ ra wọlé lọ́wọ́lọ́wọ́. èmi ló dé tẹ̀ ń fara ni wá nílé lóko. ìgboro ti dàrú gbogbo wa ti sún kàngànà títí tí kò sí solution mọ́ rárá àfi kọ́ ba mímọ́ gba gbogbo wa káfàtà. agbọ́nsẹ́ ẹ wá wojú olóko bó ṣe wú gbàǹdùgbàǹdù. níbo gangan la fẹ́ bá yàrá já. èmi ló wá dé tára ni wá nílé lóko gan gidi kí la ṣe. ẹ̀ẹ́dẹ̀ jọ̀wọ́ ẹ̀yin alágbára tí ń fọmú odòrò tí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ mọ̀ rántí gbogbo mẹ̀kúnnù. ọlọ́ládé akékaka ọ̀pọ̀ ènìyàn ló ń pè mí tí wọ́n fi mí ṣẹlẹ́yà lórígboro kí ló dé. wọ́n ní bẹ́yìn lẹ pariwo tẹ́ ẹ kéwì fún support fún Tinubu lọ́jọ́ sí. kí wá ló dé àsẹ́ni tẹ́ ẹ gbójú okùnlé àti òjò ẹni àgbẹ̀ bẹ́yìn lẹ ní ká dìbò fún bàbá. mo ní òtítọ́ ni ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká kó lẹ̀kẹ̀ sí fùrọ̀ ọmọ ẹlòmíì láíláí ó dò ó dì bá padà. ọmọ aládé ọmọ Yorùbá àtàtà orúkọ tí wọ́n ń pè wá là ń jẹ́ bí orin tí mo ṣe bí ọdún bíi méjì sẹ́yìn sáráyé ń gbọ́ tí mo sọ wípé Yorùbá pẹ̀lú ìwà wọn Yorùbá pẹ̀lú ìwà ọ̀dàlẹ̀ ṣótán ṣe é rójú ayé àbẹ́ẹ̀rí ẹ wo bí tí wọ́n ń bára wa lọ. èèyàn o ọmọ wa ni àfìgbà tí bàbá débẹ̀ tó fọ́jú gbogbo ẹ̀pọ̀ pátápátá gbogbo wa wá ń kó ìrànyìn. bàbá wa síwájú Ahmed Bọ́lá Tinubu ẹ dákun ẹ jọ̀ọ́ ara ni wá nígboro à ń ké ebi ń pa wá o. Jagaban àròwó náà àròwó lò ebi ń pa wá kí ló dé ìyàn mú wa nílẹ̀ Nàìjíríà ní kíkankíkan. ìjọba Buhari là ń pariwo pó le koko tẹ́lẹ̀ rí èmi ló dé Mr Tinubu ẹ ti bà gbogbo ẹ̀jẹ̀ pàápàá. Aṣíwájú Bọ́lá Ahmed ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ kan ń bẹ tí mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́. ẹ dákun ẹ jọ̀ọ́ ebi ń pa wá ẹ mọ̀ tún jẹ́ ká náwó sógun. ogun nìjẹ́ ò kàn wá rárá bí wọ́n bá fi yín jalága ẹ kó wá sí ẹ jẹ́ ká jọ fọgbọ́n ṣe é gidigidi. ẹ wò ó àwọn tí ń bẹ lẹ́yìn nìjẹ́ kì í ṣe kèrèmí rárá gbogbo wọn pátá ni wọ́n múra ogun ti Nàìjíríà. ara tó ni wọ́n nílé lóko lórílẹ̀‐èdè nìjẹ́ ìyẹn ló jẹ́ káwọn ológun dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ìjọba tiwọn. gbogbo senators president pátápátá ni wọ́n ká mọ́lé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbàgbára lọ́wọ́ wọn. táwa lẹni tó lè tún ṣe bẹ́ẹ̀ káyé ó gbọ́ ẹgẹ́ mọ́ rántí o wípé pàṣán tá a fi nàyálé ń bẹ lórí àjà fúnyàwó náà. ọlọ́ládé akékaka sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ ó gbọ́. ẹ wí fún ní alára ẹ sọ fún wọn nílé àjèrò ẹ tètè pè wọ́n nílé ọwọ́ràngún àga wípé ohun tó ń bẹ nílẹ̀ yìí ó ti pọ̀ yapa. ẹ dákun ẹ jọ̀ọ́ ara ń ni wá ara ń kan wá ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú gbogbo mẹ̀kúnnù. ń bá a ti rò tẹ́lẹ̀ rí wípé ìbò tábẹ́ẹ̀dì Fábíọ́lá lọ́jọ́ sí wípé òun gangan ni bàbá fẹ́ gbé bóde láàkó títí wa. àbìgbà tẹ́ ẹ débẹ̀ tẹ́ yọ sọ́bsidì lórí epo kí ló dé ara wa ni gbogbo wa pátá porogodo. ọ̀pọ̀ ẹni tó ní mọ́tò ni ò lè wọ kẹ̀kẹ́ mọ́ gbogbo wọn pátá ni wọ́n ń fẹsẹ̀ rìn nírònà. ẹ dákun ẹ jọ̀ọ́ mélòó gan ni gbogbo wa lórílẹ̀‐èdè yìí o. ǹjẹ́ tí ẹ lè ná 1 bílíọ̀nù náírà tán rárá. ẹ dákun kí ló tún dé 8,000 náírà tẹ́túlẹ̀ fẹ́ fún ẹ tún gbé gidi. ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Olódùmarè tó fi yín sípò náà. gbogbo mùsùlùmí gbogbo kìrìsìtẹ́nì pátápátá gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ jẹ́ kájọ fìmọ̀ ṣọ̀kan kí gbogbo owó jọ máa ké sọ́ba mímọ́. mo ń pariwo ọlọ́ládé mo ń ké o. akékaka wọn ò ní yé pariwo wọn ò ní yé palanti ọ̀sẹ̀ tí gbogbo ọmọ Yorùbá pátápátá. ohun tí mo rí jọ mí lójú ó ṣe mí ní kàyéfì ó ṣe mí ní àyín gidigidi. wàhálà tí ń bọ̀ ní Sẹ̀pítẹ́mbà yìí ń rọ́gbá ẹ jẹ́ ṣọ́ra kóníkálukú mọ dira dì í lẹ́ẹ̀dógún wàhálà ń bọ̀ lọ́nà. ìjọba Nàìjà gbogbo ń tẹ́ ẹ sọ fún wa pé ṣe kọ́ lèyí tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́
mo tiẹ̀ tún gbọ́ pé bó bá di September dandan ni ká ẹ gbówó epo kó di 800 naira tó bá fi máa di December yóò di 1000 naira kí ló dé kí la ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ dẹ́kun ẹjọ́ ara ni wá nílé lóko ọlọ́ládé ara ni gbogbo wa pátá porogodo à ń ké à ń pariwo ìjọba ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ̀rọ ti mẹ̀kúnnù a kì í dédé dórí ipò ṣé bẹ́ẹ̀ ni ọba Elédùmarè bá gbé sórí ipò mo fẹ́ kó yé kó wá wípé Ọlọ́run ló lẹ̀mí gbogbo wa ṣé ẹ ti gbàgbé ni bá a lè sùn lọ́jọ́ kankan ẹ má jí mọ́ mo fẹ́ kẹ́ ẹ rántí o wàhálà ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. gbogbo ẹ̀yin tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin senators gbogbo ẹ̀yin ministers tẹ́ ń bá bàbá wa Tinubu ṣèjọba lọ́wọ́lọ́wọ́ ẹ dẹ́kun ẹ jọ̀ọ́ ẹ tètè bá wa sọ fún aṣíwájú kí wọ́n tètè máa gbọ́ níbi tí wọ́n ti ń gbọ́ wípé dandan ni a mọ̀ pariwo nílé lóko ẹ ti sún gbogbo ọmọ mẹ̀kúnnù kan gírí pátápátá ó dá mi lójú wàhálà ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. ẹ jẹ́ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ wẹ̀yìn wò káàsì ṣọ́ra mò ń ké gbogbo ẹni tí wọ́n bá ti pọ̀npọ̀npọ̀ kó má tira rẹ̀ lèmi ń wí lọ́wọ́lọ́wọ́ ẹ má jẹ́ káwọn òyìnbó sì wá lọ́nà gan gidi ni mò ń pa láriwo ogun ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láfíríkà mọ́ ó yẹ kẹ́ ẹ jájọ fi bú ni wà láìtàlà ọ̀rọ̀ ogun kọ́ ló kàn wá kù lórílẹ̀‐èdè Nàìjíríà o kájọ máa bára wa fẹ́ fà ń fà ìyẹn kọ́ ló kàn wá rárá bíjọba tó wà ń bẹ̀ ó ṣe ṣàṣeyọrí gangan ló yẹ kí gbogbo owó jọ máa gbè lérò gidi ohun tó jọ mí lójú tó ṣe mí ní kàyéfì ní ti gẹ̀ẹ́sì tó tún rúgbó bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. èmi ló dé o mùsùlùmí kìrìsìtẹ́nì àtẹ̀yìn oníṣẹ̀ṣe kí ló dé tí gbogbo owó ò ṣe fara wájú àwọn ẹgbẹ́ amalgamation ni mo ń ké kí ní í ṣe tẹ́ ẹ̀ ṣe farajọ àwọn májìyàgbé ẹgbẹ́ gidi ni wọ́n ṣe ẹgbẹ́ tó kún fún ọgbọ́n tó kún fún ìmọ̀ tó kún fún òye lèmi ń wí lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ́ amalgamation ti kọjá bẹ́ẹ̀ fáabàdà ẹgbẹ́ májìyàgbé bí wọ́n ti ṣe ní mùsùlùmí ni wọ́n ní kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe tó ń bẹ láàrin wọn mẹ́lọ́mẹ́lọ́ bí ìlú ó ṣe tòrò bí ìlú ó ṣe tùbà tí ó ṣe tùṣẹ́ ni wọ́n ń gbé lọ́wọ́ lójoojúmọ́ èmi ló wá dé kí gbogbo ọ̀fọ́ ló sún sẹ́yìn fáabàdà ẹgbẹ́ amalgamation náà ń bẹ níbẹ̀ táwọn náà ń ṣe tiwọn kìrìsìtẹ́nì ń bẹ nínú wọn mùsùlùmí ń bẹ nínú wọn oníṣẹ̀ṣe ò gbẹ́yìn rárá gbogbo pátánẹ́dẹ̀jọ́ ńlá jọṣepọ̀ gidigidi èmi ló wá dé kí ni tó wá ní wá lára ẹ̀sìn tó bá wo oníkálukú kó sì lèmi ń ké lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kẹ́ ẹ rántí pé ọba aláwùrà bí ò yàtọ̀ rárá ọ̀kan ṣoṣo lélẹ́dùà ọlọ́ládé akékakaka mo dákẹ́ mo wòran mo wò títí tí ó sú mi ojoojúmọ́ ni mò ń gba ìpè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí ló dé wọ́n ní ọlọ́ládé akékaka sẹ́sì dákẹ́sẹ́ mọ̀ wòran ni ẹ jọ̀wọ́ àwa nìkan kọ́ la lè ṣiṣẹ́ ẹ jẹ́ kí gbogbo owó jọ ké pátápátá kí gbogbo owó jọ jẹ́ kí ìjọba ó jọmọ̀ para ní wá nílé lóko káàbàtà ọlọ́ládé akékakaka asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọ́ lọ́rọ̀ ó gbọ́ ṣe bẹ́mi náà ni èmi ni wọ́n mọ̀ wá ẹ̀yìn ni wọ́n mọ̀ bá láṣẹ lédùà ó dáa bí bẹ́ẹ̀ bá wá kọ́ ọlọ́ládé akéwì ó yá wá gbóhùn sókè jàre jẹ́ kọ́ ọmọ aráyé ó gbọ́ ohun tó fẹ́ wí nílé lóko ká tó máa lọ ẹ gbọ́ mi bí mò ń padà bọ̀ nírònà. mo tún dé o gbogbo ọmọ Nàìjíríà mo tún fẹ́ kọrin sórí àgbàgbé mo ti ẹ̀gbọ́n tí bàbá wa Tinubu wọ́n tún fọwọ́ lọ́wọ́ àmọ́ skul à ń jẹ́kuru ọ̀rọ̀ ọ̀hún kó tán gbogbo yín tún fẹ́ mọ̀ gbọ́wọ́ ẹ̀ sáwo ni àwọn ọmọ tó sọ 30,000 naira tẹ́lẹ̀ ẹgbẹ́ dórí 100,000 naira tó sì dáa bẹ́ẹ̀ ẹ fẹ́ jẹ́ kọ́ ọmọ mẹ̀kúnnù orí mú mímọ́ ọmọ olówó nìkan lẹ fẹ́ jẹ́ ọmọ lọlé ìwé ni ẹ rántí o pé gbẹ̀yìn lójú Olódùmarè ṣe fi ó mèremère jíǹkì wa tó lórílẹ̀‐èdè yìí àwọn olórí burúkú àjẹnirun tó ń jadarí lé wa lórí ni ò jẹ́ kó orílẹ̀‐èdè yóò ní lọ síwájú mo ń padà bọ̀ wá lẹ́ẹ̀kan sí orin ewì ẹlẹ́ẹ̀kejì ni ìṣòro Nàìjíríà tá a bá gbé látòrí Ọbásanjọ́ tí wọ́n ṣe fìyà jẹ gbogbo ọmọ mẹ̀kúnnù káàbàtà ẹ sì ta gbogbo ọmọ Yorùbá pátá ẹ̀ tàwọn sóko ẹrú sósì dáa ni ẹ rántí pé bá lọ àbọ̀ tí ń padà bọ̀ bó pẹ́ bóyá ìgbẹ̀yìn lójú o mo fẹ́ jẹ́ ká ẹ mọ́ rántí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ kò ní pẹ́ dé o ọlọ́ládé akékaka kọ́lọ́rọ̀ ó gbọ́ asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ gbọ́dọ̀ dún pínpínpín mo pé tọ́lọ́rọ̀ gan bá gbọ́ màá sì tún mò ń gangan lára máa fi bó sa mọ́lẹ̀ ara ni mi ti ń sẹ́tíjọ́ mo lè láyà. bá a wírú bá a wí gba ẹni tí ó gbọ́ ó kúkú gbọ́ ó dáa ó tán lẹ́nu ó kù níkùn gan gidi ni ọlọ́ládé mò ń lọ àwa ò ní pẹ́ padà dé a tún padà bọ̀ nírònà ẹ lè lọ láìkí péèjì tiwa ọlọ́ládé akéwì gangan la wà ń jẹ́
lórí Facebook ni ẹ tún lè kàn sí wa lórí YouTube náà. àní lọ́lẹ̀ Elédùmarè ká tún jọ mọ́ fire pàdé ó dàbọ̀.